abọ̀rìṣà ń gbógun ti Islam àwọn náà sì ń kọ́mẹ́ǹtì wọ́n fi ń fẹ́fọ́ ẹ̀ torí wípé wọ́n kàn ń kílèmù Christianity ni o Bible tó gbé dání irọ́ ní ń pa Ṣàngó Ògún tó jogún bá nídìílé wọn ìní wọn mí sí kì í ṣe Christianity ni o kọ́dà bó ti jẹ́ jásí pé ìsìnà ló náà kọ̀nfàmù lọ́gbọ́n yẹn ìní tanná ìnífẹ̀ẹ́ tanná fún ẹ kọ̀nfàmù lọ́gbọ́n torí pé bẹ́nu Bible tó gbé dání tí wọ́n bá béèrè ẹ̀rí pé kí ni ìtumọ̀ eléyìí kí lẹ̀ rí ẹ̀ ọjọ́ òní Jésù Kristi máa ń ṣèjọsìn bo ni máa dúró sí. ọjà tí wọ́n rí i pé yóò tà ni wọ́n ń tà torí pé àwọn èèyàn wa pàápàá nílẹ̀ adúláwọ̀ a fẹ́ràn ẹ̀tàn gbogbo church tí wọ́n bá ti máa ń sọ òkodoro ọ̀rọ̀ Ọlọ́run wọn ò lè kún ṣùgbọ́n tẹ́lẹ̀ ká bá sọ wípé gbogbo yín tẹ́ bá ti ń bọ̀ gbogbo ẹ̀yin àkọ́bí ẹ mú owó wá gbogbo ẹ̀yin àkọ́bí àwọn òbí ẹ̀ kan náà mo wá kán wá ṣe ìràpadà fún kán san iye báyìí èèyàn wa o torí pé tí àwọn èèyàn fẹ́ ni olùṣọ́ àgùntàn fẹ́ ṣe kíákíá lọ́nà rẹ̀ ó là gbogbo kalẹ̀ fún àwọn tán fẹ́ kí wọ́n fẹ́ jẹun ọmọ mo ní àgbékalẹ̀ fún àwọn tó ṣe yí pé wọ́n ń wá ọkọ mo ní àgbékalẹ̀ fún àwọn tó fẹ́ lọ ìlú èbó nínú gbogbo sáfìsì ẹ̀ máa sọ pé ìwọ tó bá fẹ́ kádùá rẹ̀ ó gbà láàrin wákàtí báyìí mú 5,000 wá tí mo sì rérò bí 200 gbogbo tí mo kà lẹ́yìn ilé ìṣòro 5,000 sẹ́mọ̀ pé owó ti pé ìyẹn mẹ́rin tó lè daṣọ wòlíì mọ́ tó lè daṣọ wòlíì mọ́ àwọn náà ti wá rí wípé ọ̀nà rẹ̀ èdè yìí sì ń kó èrò wá mo fẹ́ sọ pé téèyàn ò bá ní ìpinnu wípé òun fẹ́ ṣe ní ọ̀nà tí Kristi fẹ́ òun rówó òun ò rówó yóò defeat. bẹ́ẹ̀ ta lọ̀jọ̀gbọ́n náà ta ló lóye náà ta lórí ẹ̀ pé ta ló nílà káyì ta lọ̀jọ̀gbọ́n ọ̀hún tó máa gbọ́dọ̀ bàbá wa yìí tó bá lárò jinlẹ̀ tí ò ní mọ̀ wípé orírun rúùtù rúkèrúdò rògbòdìyàn lágbègbè ẹ̀sìn ìpìlẹ̀ rẹ̀ rí nílẹ̀ Yorùbá láwùjọ ọmọ Yorùbá ìpìlẹ̀ orírun rúkèrúdò ta nírè ìgbà tí mo ní kírísítẹ́nì ti wó tipẹ́ tààrà àgbà tí wọ́n mú kírísítẹ́nì ti wọlé Yorùbá gan ló ti wó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kọ́mẹ́ntì wọ́n dà pọ̀ ẹ̀yìn máa ń yan ìyàwó ẹ̀yin mùsùlùmí lẹ́yìn ti wó ẹ̀yin apá ẹ̀yìn mọ̀nà ó yé mi sí mo lóye ẹ̀ ìran wa ìran kan ni tó fẹ́ràn ẹ̀tàn ká máa tanra wa má dé tọ̀ wọn òwò náà sá máa jẹ tiẹ̀ máa jẹun tiẹ̀ lọ́tọ̀ máa tà wọ́n máa kun òdodo máa kun lọ́dà àárín àwa Yorùbá ó ní òdodo ọdọjà òkúta irọ́ dọjà ọdọ wọn gógó ẹ lóye ẹni agbègbè tí bàbá wa yìí sọ̀rọ̀ yìí agbègbè tí wọ́n sọ̀rọ̀ sí mi mọ̀ wípé àṣà àpọ̀ ta lóye kan náà ó súnmọ́ pé bàbá yìí bóyá mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ ló jẹ́ kí wọ́n lóye yìí ó súnmọ́ pé mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ wípé ọjà tẹ́ ń polówó fúnra Yorùbá níjẹ́ mọ́ ọ̀rọ̀ wọn mú ní tí wọ́n fẹ́ ìpolongo ìyìn rere ìjọba ọ̀run òǹkọ́ lọ́jẹ́ òǹkọ́ ní ẹ mọ̀ pé òǹkọ́ lọ́jẹ́ wọn lógún ẹ mọ̀ pé ẹ̀ ní rérò àmọ́ ogun ayé wọn special prayer fáwọn àkọ́bí ọmọ Christianity balẹ̀ Yorùbá ẹ bá wọn lórí pé fáni wọ́n ń dá ó clear sí yín àwọn ìpè tẹ bá gbé èròjà fákalẹ̀ láti máa fi pèrò sọ́kọ̀ ẹ̀yìn Jésù ẹ mọ̀ pé yóò di yẹpọnyẹrin ẹ wá yí padà ẹ pa lójú dà nàtíjà in tí wọ́n fi fáṣe náà ni pé ká máa fi kọ́ mọ̀dù fáàrẹ̀ ká máa rí iná sí kálukú ẹ̀yin náà wá yí padà ó di kẹ́ pàdé èèyàn ní bus stop kẹ́ pàdé èèyàn ní gbogbo ibikíbi sà ẹ jẹ́ kí n rí yín sà Olúwa mú mi rí báyìí pé kí ni ìyàtọ̀ ó ní jìbìtì ọmọ Yorùbá ti bá bẹ níbò míì ibi tẹ́ bá ti bus stop kan ní àbí nínú mọ́tò kan ní tánìkan bá sọ pé òun rí iná sí yín pé ẹjọ́ sà mú mi rí wípé ìrìn àjò kan Olúwa ní ẹjọ́ sà ìran wo ni máa ṣe bẹ́ẹ̀ sáwa nìkan ni la ní Christianity láwùjọ àwa nìkan la jẹ́ mùsùlùmí káàfà ọmọ rí iná síyàn torí pé wọ́n gbà pé ọ̀nà kan nìyẹn táwọn lè máa fi jẹ lọ tá a bá sì sọ báyìí à ń wòra wa láwòrẹ́rìn ẹni tó bá lóye lágbàáyé àwòsùnkún ni wọ́n ń wò wá ẹ mọ̀ wípé tẹ́ bá sọ̀rọ̀ débì kan pẹ̀lú àwọn ẹlẹ́yà míì àwọn gan máa ń fìdí ẹ̀ múlẹ̀ pé Yorùbá mùsùlùmí àárín wọn kì í ṣe mùsùlùmí kéré jọjọ pé mùsùlùmí kan àwọn Yorùbá kan fi Christianity wọn kàn fi ń kọ́fà ní pé rárá o ìṣẹ̀sí wọn ni wọ́n ń ṣe káàrin mùsùlùmí wọn kì í ṣe Islam gangan ni wọ́n ń ṣe o ẹbọ ni wọ́n ń ṣe
látara kẹmàrínà síyàn ọ̀nà tí wọ́n gbé gbà nìyẹn lójú ọjà sí wípé chọ́ọ̀chì tá bá ti ń ṣe kúnlẹ̀ ká gbàdúrà olúwa mú mi rí wípé ìrìn àjò kan ń bọ̀ chọ́ọ̀chì yẹn ni ó máa lérò àfi kí n ṣàlàyé kí n yànnà náà kí lẹ bá wọn abọ̀rìṣà lórí ẹ̀ bí christianity tí wò lè jẹ́ ìsìnà tó confam ọlọ́gbọ́n yẹn o torí pé tó o bá gbé báìbù dání tèmi àti bá bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ yìí pé báìbù tó gbé dání yẹn ok ta ni jésù gan fún rẹ̀ nípìlẹ̀ ní òtún kọ́kọ́ máa dàrú mọ́ ẹ lọ́wọ́ òní god ok bolowa wà ó ti kú àwọn òun náà pa bolowa báyìí ó wà lọ́dọ̀ bàbá god òun god kú ó tún wà lọ́dọ̀ bàbá god ok ta ló bí mary ni ok ta ló dá mary god náà ni tí mo bá ní proof ẹ̀ fún mi tó bá sọ pé jésù yẹn o pé god ni ó yá proof ẹ̀ fún mi ní bible yẹn bó ni jésù ti pèrè ní god pé ó yẹn gba jésù sí ayé gba jésù ní olúwa àtolùgbàlà rẹ bó ló ti pèrè ní olúwa àtolùgbàlà mi pé òun ní god òun ló dá mi ẹ̀kejì kí ni ìlànà jọ́sìn ẹ̀ ọjọ́ òní máa ń ṣe jọ́sìn pẹ̀lú àwọn béèrè bẹ́ẹ̀ tó jẹ́ pé òní lè proof ẹ̀ fún mi wọ́n padà wá darí ẹ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ní ìrìn àjò ẹ̀mí là fi ń sọ̀rọ̀ tẹ́ bá bá olúwa pàdé ẹ̀ mọ rírì ta ni jésù kristi nú ayé yín mọ́ ni ṣèbí ìwé lọ́kà lọ́ fi mọ̀ pé ọmọ mary ni agbègbè báyìí ni wọ́n ti bí sọ́ọ́lì fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀mí wo ni jésù bá pàdé ẹni tó Ọlọ́run kọ́ sí ẹ̀ tọ́ ìyàwó rẹ̀ nínú ẹ̀mí ààrẹ tó fi lérò pé ìméjì jésù bó ṣe ríre bó ti nínú gbọ̀nrín bí ti dànù sí rè bó ti jọjá sí pé àwọn míì ní Bangladesh àwọn Pakistan àwọn Indonesia àwọn ìlú míì àwọn China táwọn báwọn ti gbé àwòrán jésù ó yàtọ̀ sí tiyín àwòrán tẹ́ wá lè gbé jáde àbí ìtàn ẹ̀ báwo ló ṣe wá lè dàrú mẹ́ lọ́wọ́ tí mo bá bẹ̀rẹ̀ pé níbo ni jésù kristi ti lè pàdé èèyàn lọ́nà èmi sì wò ní wọ́n ní tó gbọ́dọ̀ ju tiẹ̀ lọ tó náà fi gbọ́dọ̀ pàdé èèyàn lọ́nà tí wọ́n máa sọ pé olúwa ní amúmírí wípé ìrìn àjò kan ń bọ̀ ẹ jọ̀ọ́ sà mo fẹ́ bá yín sọ̀rọ̀ ní sà la hawla wala quwwata ẹ ń fi eléyìí ń individual benefit tí kálukú fẹ́ generate ẹ fẹ́ kọ́ church lórúkọ pé ó fẹ́ wà relevant nínú ayé káwọn ọmọ rẹ lè bá dé bá nǹkan ẹ fi ń bá ara wa lójú jẹ́ ẹ lè pàdé wọn bá nẹ́ẹ̀sì ẹ lè pàdé wọn ní wúṣẹ́ẹ̀tù ẹ lè pàdé wọn yorùbá ẹ jọ̀ọ́ sà ẹ má bínú sà mo rí pé ẹ sọ yorùbá olúwa sì mú mi rí wípé ìrìn àjò kan ń bọ̀ ogun kan wọ́n ní ogun kan ogun kan bá wa fẹ́ra kárin àwọn tí wọ́n ń kílèmù christian lénìí ni wọ́n ti jìn sọ́fìn ìlànà àbọ̀rìṣà èròjà àwọn àbọ̀rìṣà náà fi ń ṣèpèpè òun làwọn náà ń lò lẹ́jọ́ fi ń kún ló fi jẹ́ ọjà sí pé àbọ̀rìṣà ń gbógun ti islam àwọn náà sì ń kọ́mẹ́ǹtì wọ́n fi ń fẹ́fọ́ ẹ̀ torí wípé wọ́n kàn ń kílèmù christianity ní báìbù tó gbé dání irọ́ ní ń pa Ṣàngó Ògún tó jogún bá nídìílé wọn ìní wọn mi sí kì í ṣe christianity ni o kọ́dà bó ti jẹ́ ọjà sí pé ìsìnà ló náà kọ̀nfàmù lọ́gbọ́n yẹn ìní tanná ìnífẹ̀ẹ́ kọ́ tanná fún ẹ kọ̀nfàmù lọ́gbọ́n torí pé bẹ́nu báìbù tó gbé dání tí wọ́n bá béèrè ẹ̀rí pé kí ni ìtumọ̀ eléyìí kí lẹ̀ rí ẹ̀ ọjọ́ òní Jésù Kristi máa ń ṣèjọsìn bó ni máa dúró sí ìlànà wo ni ìlànà jọ́sìn ẹ̀ sọ́ọ́lì proof ẹ̀ fún mi ta ló ń kí ló pèrè ẹ̀ tó bá lè proof ẹ̀ tún wá mú àmúlùmọ́là ẹ̀ wá ń bà wá lójú jẹ́ lágbàáyé tábà tẹ̀ kọ́ máa kúrẹ́sì ẹ̀ lágbàáyé táwọn àwọn pásítọ̀ míì lágbàáyé àwọn Tanzania àwọn ìlú míì táwọn náà tá mólè mọ́ tẹ́lómi ní káwọn ọmọ ẹ̀jọ̀ nǹkan máa jẹ kókó ǹjẹ́ rúurú rí ìmọ̀ túnijẹ́ yìí ẹ mọ̀ wípé wàhálà ní ọ̀padà dálẹ̀ nílẹ̀ Yorùbá torí pé àwọn abọ̀rìṣà àwọn náà ó dìde wípé kí lẹ fi ń pa àwọn lẹ́lẹ́bọ kí lẹ fi ń pa àwọn lábọ̀rìṣà ẹ lérò pàgùntàn ni wọ́n tẹ́ ẹ fẹ́ kí kòkó kú lọ ṣé kòkó tiyín gangan kò fẹ́ jà wọ́n lólè láti lè gbá wọn lójú.